Ẹ kú déédé ìwòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Ohùn àánú ló tún dé sí etí ìgbọ́ yín. Kẹ̀jẹ́ a máa rántí pé lórí ètò ohùn àánú yìí la ti ń gbára wa níyànjú, ta ti ń ru ara wa sókè fún ìṣerere, ta sì ti ń yànnàná ọ̀rọ̀ fúnra wa. Ẹsẹ̀ rẹ ò ní yẹ̀ lọ́dún yìí lórúkọ Jésù. Àmín. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìrú ara ẹni sókè lórí ohùn àánú podcast ní samologo.com.ng. Ohùn àánú ń tẹ̀síwájú. Kí ni ohùn àánú tòní? Súnmọ́ ni báyìí là ń mọ̀ ṣe ẹni. Ẹnìkan ìgbókèrè mọ dídùn ọbẹ̀. Béèyàn ò bá súnmọ́ èèyàn dáadáa, yóò kókòkókò sínú àyànmọ́ ara rẹ̀. Kódà ẹlòmíì ó fọlá olórí burúkú tọrọ. Àbò gbọ́. Mo ní súnmọ́ ni báyìí là ń mọ̀ ṣe ẹni. Ẹnìkan ìgbókèrè mọ dídùn ọbẹ̀. Béèyàn ò bá súnmọ́ èèyàn dáadáa, yóò kókòkókò sínú àyànmọ́ ara rẹ̀. Kódà ẹlòmíì ó fọlá olórí burúkú tọrọ. Jẹ́ n kọ́kọ́ fàdúrà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi sí ọ. Mo gbàdúrà pé ò ní fọlá olórí burúkú tọrọ lórúkọ Jésù. Wò ó, bí mo bá rẹ́ni gbàdúrà àdúrà yìí fún mi, n ó ṣàmì àdúrà dáadáa. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí mi ní bí ọdún 25 sẹ́yìn, èyí tó jẹ́ kí n mọ̀ pé ó yẹ kéèyàn fẹ́ràn ohunkóhun tọ́lọ́run bá fi fún látòkè wá. Ẹ wò ó, ṣọ́ọ̀ṣì tí mo ń lọ nígbà náà ń gbàdúrà kìí ṣe díẹ̀. Kódà ohun tí mo fi tẹpẹlẹ mọ́ ṣọ́ọ̀ṣì náà ni àdúrà wọn àti orin tó ní kìmí. Bọ̀dá kan wà nínú ìjọ wa yìí tí gbogbo wa ń pè ní bọ̀dá fáyà. Bọ̀dá yìí ń gbàdúrà, ẹ dákun. Mo sì fẹ́ràn láti dàbí bọ̀dá fáyà. Ẹ wò ó, bọ̀dá fáyà ló lórí àwọn ẹgbẹ́ afàdúrà jagun nínú ìjọ náà. Bí ìjọba fẹ́ ṣèsọjí tó níná nú. Nítorí pé mi náà sì fẹ́ràn àdúrà, tí mo sì fẹ́ràn láti dàbí bọ̀dá fáyà, mo darapọ̀ mọ́ ẹgbẹ́ afàdúrà jagun ní ṣọ́ọ̀ṣì wa. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ lẹ́nu pásítọ̀ wa, nígbà tí wọ́n bá ń fi bọ̀dá fáyà pè wá níjà, pásítọ̀ a máa wí pé kò sọ́jọ́ tí wọ́n lọ sílé bọ̀dá fáyà, orí àdúrà ni wọ́n ti máa bá. Bó ṣe láàárọ̀, bó ṣe lọ́sàn-án tàbí àṣálẹ́, ẹ ò lè délé bọ̀dá fáyà láì jẹ́ pé àdúrà tó gbóná ní máa gbà. Kódà bọ̀dá fáyà fúnra rẹ̀ a máa sọ nínú ètò àdúrà pé àdúrà lọ̀pá Kristẹni, òun sì gbà láti gbàdúrà ju kó ń jẹun lọ. Ẹ wò ó, bọ̀dá fáyà ń gbàdúrà. Gbogbo akitiyan mi láti máa gbàdúrà bíi bọ̀dá fáyà ó máa já sí pàbó o. Kí n tó gbàdúrà fún wákàtí kan, àárẹ̀ ó ti mú mi, ìrẹ̀wẹ̀sì ó sì ti dé. Mo wá wòye pé ọ̀nà kan tó kù tí mo lè fi dàbí bọ̀dá fáyà ni kí n fi bọ̀dá fáyà fúnra rẹ̀ ṣọ̀rẹ́ ara mi. Pé bí mo bá lè bá a rìn dáadáa, n ó kọ́ bá a ti ń gbàdúrà bíi bọ̀dá fáyà fúnra rẹ̀. Ẹ wò ó, lẹ́yìn tèmi àti bọ̀dá fáyà ti jọ ń ṣọ̀rẹ́ pọ̀ bí oṣù 4, mo rí àkíyèsí kan nílé bọ̀dá fáyà lọ́sàn-án ọjọ́ kan tó ṣe mí ní kàyéfì. Ẹ má jẹ́ àgbàgbé ohun tí a ń ṣiṣẹ́ lé lórí o. Súnmọ́ ni báyìí là ń mọ̀ ṣe ẹni. Ẹnìkan ìgbókèrè mọ dídùn ọbẹ̀. Béèyàn ò bá súnmọ́ èèyàn dáadáa, yóò kókòkókò sínú àyànmọ́ ara rẹ̀. Kódà ẹlòmíì yóò fọlá olórí burúkú tọrọ. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìrú ara ẹni sókè lórí ohùn àánú podcast ní samologo.com.ng. Ohùn àánú ń tẹ̀síwájú. Ṣáájú ọjọ́ tí mò ń wí yìí, kò sí ìgbà tí mo bá lọ sí ilé bọ̀dá fáyà, orí àdúrà ni mò ń máa bá nítòótọ́ o. Ṣùgbọ́n lọ́sàn ọjọ́ tá à ń wí yìí, èmi àti bọ̀dá fáyà la wà nínú yàrá rẹ̀, a sì ń mu gàárì pẹ̀lú kúlí aláta. Lórí gàárì yìí gan tá à ń mu yìí, òun la gbọ́ ohun pásítọ̀ ṣọ́ọ̀ṣì wa tó ń kí àwọn ará ilé bọ̀dá fáyà láàrin ọ̀dẹ̀. Lọ́gán tá a gbọ́ ohun pásítọ̀ wa yìí, bọ̀dá fáyà gbé abọ́ gàárì sábẹ́ bẹ́ẹ̀dì. Ó bọ́ sórí ìkúnlẹ̀, ó sì fà mí láti ṣe bóun ṣe ṣe. Èmi náà bá bọ́ sórí ìkúnlẹ̀ láìmọ̀dí rẹ̀. Bẹ́ẹ̀ ni bọ̀dá fáyà ń pe àdúrà ní lemọ́lemọ́, tá a méjèèjì sì ń gbà kíkankíkan. Orí àdúrà yìí ni pásítọ̀ bá wa o. Òun náà sì bọ́ sórí ìkúnlẹ̀ pẹ̀lú wa. Gbogbo wa sì jọ gbàdúrà fún bí 30 ìṣẹ́jú mìíràn. Ẹ wò ó, nígbà tí pásítọ̀ kí wa tán tó sì bá tiẹ̀ lọ, ominú bẹ̀rẹ̀ sí í kọ mí. Bẹ́ẹ̀ ni inú mi ò sì dùn síra mi, sí idán tí bọ̀dá fáyà pa lójú mi lẹ́ẹ̀kan. Ẹ wò ó, nínú àwọn ìbéèrè mi lọ́wọ́ bọ̀dá fáyà lọ́jọ́ tá à ń wí yìí, ibẹ̀ ni mo ti mọ̀ pé bọ̀dá fáyà ò lè gba ṣọ́ṣọ́ nínú àdúrà o. Ohun tó bá wù bọ̀dá fáyà, ó ní bọ̀dá fáyà ń ṣe. Nígbà tó bá sì ti gbọ́ ẹsẹ̀ àlejò nínú ilé rẹ̀, bọ̀dá fáyà á fi ohun gbogbo tó ń ṣe sílẹ̀, a sì bọ́ sórí ìkúnlẹ̀, a sì máa gbàdúrà kíkankíkan káwọn àlejò rẹ̀ lè bá lórí àdúrà. Ṣé wá rí i pé kò jọ pé èpè ni mò ń ṣẹ́ fúnra mi pé mo fẹ́ dàbí bọ̀dá fáyà nínú àdúrà.
èmi tí mo lè gbàdúrà fún bíi wákàtí kan láì lẹ́tàn nínú mo wá fẹ́ dàbí bọ̀dá fáyà ẹni tọ́lọ́run ò mọ̀ ẹlẹ́tàn àtàláìníláárí alágàbàgebè àti irinṣẹ́ ọ̀run àpáàdì. ẹ wò ó nígbà tí mo sọ ohun tí mo gbé lẹ́nu bọ̀dá fáyà fún pásítọ̀ wa ọ̀rọ̀ ìran ènìyàn yà lẹ́nu lọ́pọ̀lọpọ̀ kì í ṣe díẹ̀. ẹ wò ó bẹ́ẹ̀ bá bẹ́ lòmíì rìn dáadáa ẹ ó rí pé ìgbé ayé kọ̀rọ̀ wọn ò ṣeé fi tọrọ rárá bí ìgbà táwọn tó ń fayé wọn tọrọ ń ṣépè fúnra wọn ni. ò dúpẹ́ fọlọ́run fèyí tá a fi fún ọ. mo rántí bàbá olówó ọjọ́ sí tí gbogbo àwọn ènìyàn ń fọlá rẹ̀ tọrọ nígbà táṣìírí bàbá olówó yìí tú tán ní gbogbo ènìyàn mọ̀ pé àṣọ lórí burúkú ọ̀dàlẹ̀ ẹ̀dá ni ẹni tó bímọ 3 tó fi kan ṣoògùn owó tó fi 2 yòókù rí ní oògùn owó rẹ̀ tó tún fẹ́ẹ́ fìyàwó ẹ̀ bọ́rí. mo rántí mọ́mì amẹ́ríkánà lọ́jọ́ sí táwọn abiyamọ ń fọlá wọn tọrọ fáwọn ọmọ wọn láì mọ̀ pé iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe nílùú Amẹ́ríkà tó sì ti rán ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lọ sọ́run ọ̀sán gangan. mo máa rántí ìbọ̀dá kan tá a jọ gbé pọ̀ nílé kan nílùú Àkúrẹ́ tí gbogbo àwọn bọ́ìsì àdúgbò fẹ́ dàbí rẹ̀. ọjọ́ tí wọ́n kó áńkọ̀ọ̀pù sí lọ́wọ́ wálé ni gbogbo wa tó mọ̀ pé aṣọ́gbólógbò adigunjalè ni. àìmọye àwọn èèyàn ló sì ti ń fọlá rẹ̀ tọrọ. ìwọ olùgbé ètò yìí kí ló dé tó o fi ṣàjọyọ̀ ara rẹ̀ kó o fẹ́ràn báṣẹ̀dá ṣe dá ọ kó o dúpẹ́ lọ́wọ́ mọ́rímọ́rí tó ṣe ọ́ bó o ṣe wà kó o sì nígbàgbọ́ pé ọ̀la rẹ yóò dáa jò ní lọ àti pé a ti kọ àkọsílẹ̀ rere nípa tìrẹ náà kó o sì kọ̀ láti fọlá ẹnikẹ́ni tọrọ kó o sì kọ̀ láti gbégbé ayé rẹ bíi tọmọ ẹlòmíín kó o ṣe bí ìlú kan tí wọ́n wí pé wọn kì í ṣe bí bàbá ọmọ ẹnìkọ̀ọ̀kan kó wá máa rántí pé súnmọ́ ni báyìí là ń mọ̀ ṣe ẹni ẹnìkan ìgbókèrè mọ dídùn ọbẹ̀ béèyàn ò bá súnmọ́ èèyàn dáadáa yóò kókòkókò sínú àyànmọ́ ara rẹ̀ kódà ẹlòmíì ó fọlá olórí burúkú tọrọ. ẹ jẹ́ á gbàdúrà. ọlọ́run ayérayé a dúpẹ́ lọ́wọ́ yín a yìn lógo fún ẹ̀kọ́ ńlá yìí. mo gbàdúrà fún àwọn olùgbọ́ ètò yìí wípé láti òní lọ ẹ̀mí tí ń ṣàjọyọ̀ ara ẹni ẹ̀mí tí ń fẹ́ràn ara ẹni bí a ṣe dá gan kó wọnú ayé wọn. mo gbàdúrà fún ọ pé ọ̀la rẹ yóò dáa jù ní lọ àti pé àkọsílẹ̀ tá a kọ nípa rẹ sí rere yóò wá sí ìmúṣẹ lórúkọ Jésù. báyìí ni a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbẹ́ níbèrè ó sì jẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni pé Pastor Sam Adéọ̀sùn sórí nọ́mbà yìí 0809 66 799 72 tàbí kó o lọ sí samologo.com.ng láti lè rí àwọn ọ̀nà tó lè bá wọn fọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀. títí dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ máa gbé nínú àánú Ọlọ́run.